ẹ má gbọ́ o. àwọn tí wọ́n ń bọ ọ̀pẹ wọn kì í ṣe kèfèrí o àwọn tí wọ́n ń bọ Ògún wọn kì í ṣe kèfèrí àwọn tó ń bọ Ọ̀ṣun wọn kì í ṣe kèfèrí gbogbo àwọn tí wọ́n ń bọ Ifá ṣe ń gbá ṣàwo kódà kí sẹ́ni ṣe kèfèrí ẹni tó lọ́n pè ní kèfèrí ni pé. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kí n tó wá tú àyà yẹn. bí ọba ti ju ọlọgbà ìwọ náà lọ́wọ́ gbọ̀gbọ̀ mi ẹ wá àwọn tó ń ṣe súfì ẹ̀sìn kọ́ ni súfì ìsìláàmù ni. gbogbo mọ́sálásí tó wà ní ayé nígbà náà àwọn àfáà oní àsọgbùfù àwọn onísúfì àwọn ni wọ́n kọ́ gbogbo ilé kéwú tó wà àwọn ni wọ́n dá lẹ̀ wọ́n lùdì dáa ní ká má máa ṣe tán ní ká má máa ṣe yìí náà níjọ́ tó ti pẹ́ ni wọ́n ti ń fi ṣe láti fi kó gbogbo ọmọ mùsùlùmí jọ wọ́n máa fún ọ ní tí olúkálùkù ní sẹ́ẹ̀sì láti kéwú òun ló di kéwú lónìí tí gbogbo á ń jẹ́ àlàyé o wọ́n á di ní sèké kò í sọ̀nà ẹ̀sìn Ìsìlámù tí ọ̀fẹ́ ìtọ́fẹ́ kílèmù ṣé Ìsìlámù ti di tuntun. gbogbo àwọn ẹlẹ́sìn tòkunbọ̀ yìí ẹja ṣọ́ra o gbogbo ẹlẹ́sìn tòkunbọ̀ ẹja ṣọ́ra o gbogbo ẹlẹ́sìn tòkunbọ̀ ẹja ṣọ́ra kó jẹ́ pé àáfàá ẹgbọ́ akànní kínní ń pọ̀ ní ẹ̀ta ni wọ́n bu bàbá rẹ̀ tí gbogbo ayé ògbó tó náà adákẹ́. torí ìwà tó ń bẹnu ẹlòmíì ni wípé ìwà ẹran tí ń bẹnu ilé wọn yóò gbé hàn. ẹ lè sàlọ fọmọ tí ò ní dáa fún láyé yóò wù àti òfin ṣòfò ni. ẹni tó bá gba ọ̀pá lọ́wọ́ arúgbó á ti mọ̀ báyìí alẹ́ tó náà ní sunwọ̀n kò sásàgà fún láì torí tó bá ṣe tó ọba jalè tó ọba tí mọ́sálásí sásàgà fún láì ọlọ́run mọ̀ wọ́n ọ̀rọ̀ ni ọlọ́run kọ́ ló ní tó yí ẹni tó yí nǹkan rẹ̀ ní olóbẹ̀ pé mi kò yí. ṣé o kéèyàn tó lè ṣe ọlọ́run yóò pẹ́. kéèyàn tó lè ṣe ọlọ́run yóò pẹ́. ẹni tí wọ́n lè fi ṣe ọlọ́run ni pé nǹkan máa ń bí ọlọ́run ló pè láyé ni pé orí oore lára èèyàn kan ó dẹ̀ yín mú sí èyí tí wọ́n jẹ́ kéèyàn jábọ́ láyé náà. àdìgbò sọ èmi kan ó ní àwọn tí wọ́n ń bọ igi wọ́n ń ṣe kèfèrí. ṣé ń gbọ́. àwọn tí wọ́n ń bọ ọ̀pẹ wọ́n kì í ṣe kèfèrí o àwọn tí wọ́n ń bọ Ògún wọ́n kì í ṣe kèfèrí. àwọn tó ń bọ Ọ̀ṣun wọ́n kì í ṣe kèfèrí. gbogbo àwọn tí wọ́n ń bọ Ifá ṣe ń gbá ṣàwo kódà kí sẹ́ni ṣe kèfèrí ẹni tó lọ́n pè ní kèfèrí ni pé alladhina ya'rifuna ni'matallahi thumma yunkirunaha ẹni tó rí oore lára ẹnìkan pé lágbájá mọ kí ní ìṣe dáadáa wọ́n wá gbèrè ọ̀rẹ́ pé afẹ́ gbéṣẹ́ fún lágbájá ó wá torí ipá mi nínú ẹ̀ wá lè pe ẹlòmíì. alladhina ya'rifuna ni'matallahi thumma yunkirunaha ó wá rí pé lágbájá ló mọ kí ní ìṣe torí fẹ́ jọjà omi ni pẹ́jọ́ ń jà ya'rifuna ni'matallahi thumma yunkirunaha ó rí pé lágbájá lóhùn wọ́n lẹ̀ níbi wọ́n ná níbi tó ti fẹ́ ka Kùránì wọ́n ti fún wọn lówó torí kó lóhùn yẹn mú un lọ tọ́ọ̀ bá lè mú un lọ fún wọn ní nọ́mbà rẹ̀ jẹ́ ó lọ jẹun níbẹ̀ tọ́ọ̀ bá tiẹ̀ jẹ́ ó mọ̀ pé wọ́n ni Ọlọ́run tó mọ̀ pé wọ́n ni yóò san ẹlẹ́san rere. àlùkò ní bẹ pé alladhina ya'rifuna ni'matallahi thumma yunkirunaha àwọn ẹ̀dá kan bẹ oore olóore wọ́n lè mọ yín mú sí. èèyàn ṣe ìmọ̀mù ó kà bá dà lọ ní kò ká dáadáa ṣé bàbá àdínù ló bínú ni àbọ̀nà ló kó láti sọ́mọ tó kò wú dáa ọwọ́ abẹ́ sí bí lórí débi wípé gbogbo ẹ̀tọ́ tó yẹ kó dọ́wọ́ ẹ̀ kò dọ́wọ́ ẹ̀ Ọlọ́run ní ìwúlà ẹ̀ka òmùlẹ́ka bèrò àwọn yẹn gan ẹni tó bá ti rí oore lára èèyàn tó tẹ̀ mọ́lẹ̀ ẹni tẹ́ ẹjọ́ ń sọ̀rọ̀ tó mọ gbálù tó mọ̀ pé iṣẹ́ yóò mọ̀ ṣe dáadáa ó wá tún wá ní ọjà jọ lọ bá ẹ̀ kan gbóhùn ló mọ̀ sí kì í sọ̀rọ̀ rẹ̀. ẹ̀ka òmùlẹ́ka sẹ́ríkọ́lẹ̀ wò sọ pé Ọlọ́run jẹ́ ká mọ̀ pé àwọn tí wọ́n jẹ́ kèfèrí gangan ẹni tó lè rí oore Ọlọ́run lára èèyàn ni tó lè máa sọ pé kì í ṣòro ẹlòmíì ń bẹ bí ẹ bá kú pa báyìí torí pé fẹ́ sáà ni ọ̀ọ́dẹ wa kú pa dáadáa ni ẹ wo ẹsẹ̀ ẹbí ẹsẹ̀ lẹ́tì mẹ́tọ́ wa kú pa dáadáa ẹ̀rí pé nìkan jóná ṣé gbogbo ẹ̀ ló fẹ́ wò náà ni Ọlọ́run lè ṣe gbogbo rẹ pé aláàjúra wa lọ tọ́ ọba tirẹ̀ tójú ọlọ́gbà. naam alhamdulillah ẹ wá jẹ́ ká wá yẹ àyà táfà tú ìwò àyà tí àfà wa tú yìí ó ń bẹ nínú Suratu Nahl Quran 16 táwa náà bá lè gbé alukurani ká gbé alukurani kí kájọ wò ó ẹ kọ́kọ́ rí wípé ọ̀rọ̀ yìí ò tiẹ̀ ní í ṣe pẹ̀lú táwọn àfà ń sọ kọjá wípé Ọlọ́run kò ṣíjú àánú wò wá irú àsìkò yìí kọ́ lèèyàn gbọ́dọ̀ máa sọ irú ọ̀rọ̀ báyìí lásìkò tí nǹkan ń gbóná kí wọ́n á máa encourage àwọn kùfàr
yá tún níṣẹ́ tó gbọ́n táfẹ́ ẹgbẹ́ wọn sọ ẹ̀yin náà jájọ wo alukur'an ẹ kọ́kọ́ rí wípé ọlọ́run ń sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ látòkè tó ń fẹ́ káwọn èèyàn mọ̀ wípé ọlọ́run ọba mà ló dá yín tọ́lọ́run bá ní alladhina ya'rifuna ni'matallahi ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tí wọ́n dá ìdẹ̀ra ọlọ́run mọ̀ pé ọlọ́run ṣe nù gbésí ayé àwọn gẹ́gẹ́ bá Al-Qur'an sọ fún wa pé wa in ta'uddu ni'matallahi lan tuhsuha tẹ́ bá ní ẹ máa ka ìdẹ̀ra ọlọ́run nínú gbésí ayé yín lẹ́ẹ̀kan ní méjì lan tuhsuha ẹ̀ nílé kàátán láyéláyé ni'matallahi tọ́lọ́run sọ wà máa gbọ́ tó bá lọ ka Al-Qur'an yìí tó bá bẹ̀rẹ̀ sí ní wo látòkè ọlọ́run bá ń sọ láti àyà 78 kí n gbé láti bẹ̀ ó ní wallahu akhrajakum ó ń sírègún fún ọmọ ènìyàn lórí oore tó ṣe fún pé kíyàn má wàá mú orí kó wá fọ ọlọ́run lẹ̀ kó mọ́ sí nǹkan mi ó tako ìdẹ̀ra ọlọ́run ni wàá máa gbọ́ ó ní àyà kan yẹn náà tó débi ọ̀rọ̀ yẹn ni o ọ̀rọ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn oore tó ṣe fún wa ó ń sọ àwọn oore tó ṣe fún wa ó wá débì kan ó ní wallahu akhrajakum min butuni ummahatikum ọlọ́run abá tó mú yín jáde láti inú ikùn ya yín la ta'lamuna shay'a tẹ́ dá nǹkan kan mẹ́ ń jọ náà mọ́ tẹ́ fẹ́ jẹ́ mọ́ tẹ́ fẹ́ dà akhrajakum min butuni ummahatikum ọlọ́run mú yín jáde láti inú ya yín la ta'lamuna shay'an dá nǹkan kan mẹ́ ń jọ náà wa ja'ala lakumus sam'a ó wá fún yín ní gbọ́rọ̀ wala absara ẹ̀yin náà ń ríran wala af'idata ẹni làákàyè la'allakum tashkuruna torí kẹ́ lè dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wá dúpẹ́ àìmoore nìyẹn máa wo bọ́lọ̀ ṣe ń ka oore bọ̀ o pé mo ṣoore fún yín débi pé ẹ wọnú kùn yìí ẹ sì jáde ní rọrùn níbi tó yẹ pé ní summa sabila yasara ọ̀nà kékeré ni àwọn ọlọ́run ó sì fẹ́ ọ̀nà tí ó fẹ́ àwa fẹ́ yóò gbé odidi èèyàn jáde ọlọ́run wá ń rán ọmọ ènìyàn létí pé kayfa takfuruna billah kí ló fẹ́ mú ènìyàn ṣàìmoore sọ́lọ́run tí ó lóhun ò ní sí lọ́hùn torí pé wa kuntum amwatan sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ fa ahyaakum mo tún wá mú yín wáyé ìyẹn ló fi ń sọ fún wa wípé akhrajakum min butuni ummahatikum ṣé ẹ̀ mọ̀ bí tẹ́ gbà wáyé ni inú ìyá yín ni níjọ́ tẹ́ dáyé nì la ta'lamuna shay'an ló fi ń sọ ń bì kan pé huwa a'lamu bikum òun ló dá yín mọ̀ idh ansha'akum minal ardi nígbà tó ń dá yín láti inú lẹ́lẹ̀ wa idh antum ajinnatun fi butuni ummahatikum àtìgbà tó ń mú yín tó ń dá yín lálẹ̀ níkùn ìyá yín la tuzakku anfusakum ẹ má fọ̀ra yín mọ́ ó wá ń lò nínú àyà yìí wípé akhrajakum ọlọ́run ọba ló mú yín jáde láti inú ìyá yín o la ta'lamuna shay'a ẹ̀ẹ̀dá kankan mọ̀ ń jọ náà nínú pé ó mú yín jáde nínú ìyá yín oore kan ni pé ẹ kú síbẹ̀ ọlọ́run ló mọ yẹn tí ń bọ̀ jẹ́ pé láàrin gbíngbin yẹn ló bá lọ ọlọ́run ní wa ja'ala lakumus sam'a àwa fún yín ní gbọ́rọ̀ ẹ̀yin náà lè gbọ́ wala absara a fún yín ní ríran ẹ̀yin náà lè rí wala af'idata a fún yín làákàyè tẹ́yin náà máa fi ronú gbogbo ń tá a ṣe yìí la'allakum tashkurun nítorí kẹ́ lè bá a dúpẹ́ oore ni kí lẹ́ fi dúpẹ́ oore náà ní kẹ́ sin àwọn ọlọ́run in tó fi ń dúpẹ́ oore ẹ̀sìn yìí èèyàn máa fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni wá já tẹ̀síwájú ọlọ́run wá ní awalam yarau ila tọ́ìrì ṣáwọn àwọn tí wọ́n fẹ́ gbá tèmi gbọ́ yìí ṣé wọ́n rí ẹyẹ ni musakharatin fi sàmà fi jáwì sàmà tó já sí pé yóò máa fò lọ lójú sẹ́mà báyìí láwọn ẹyẹ tí wọ́n tó sáfù máa yumsiku unna yóò máa lọ báyìí ẹyẹ tí ń fò ń sánmà máa yumsiku unna kí ló mú ẹyẹ yẹn dání illallah tó kọjá ọlọ́run nígbà ọlọ́run júwe tara wọn fún wọn ó tún wá mú tẹ̀dá mi ó mú tẹyẹ ó fi ṣàpèjúwe wípé awalam yarau ṣé wọ́n rí ni wọ́n àwòye ila tayrin sí ẹyẹ musakharatin fi jáwé sàmáì tó ń fò lọ ní sánmà tí ń dapá ma yumsikuhunna illa Allahu talent tó mú dání sánmà yẹn tó kọjá ọlọ́run inna fi dhalika eléyìí tá a ṣe yìí náà la'ayatin
liqawmin yu'minuna àmì ní ìwòye ní fáwọn tí wọ́n bá nígbàgbọ́ nínú Ọlọ́run. Ọlọ́run ṣọ̀kan tara wọn ó tún mú tẹyẹ. Ọlọ́run tó wá tẹ̀síwájú nínú oore tó ṣe fún mi ènìyàn ó ní wa ja'ala lakum min buyutikum sakana la ilaha illallah. Ọlọ́run tó wá lóhun tún ṣe fún yín min buyutikum nínú àwọn ilé yín sakana ibùgbé ń bẹ ẹni bí tẹ́ máa gbé. Ọlọ́run tún fún yín nílé ó fún yín bùgbé. Wa ja'ala lakum min juludil an'ami buyutan ó tún dá nínú àwọn ara ẹran àwọ̀ ara ẹran yìí ó tún ní kẹ́ máa fi ṣe bùgbé. Tastakhifunaha ẹ máa wọ̀ sára ẹ máa fi ṣe swẹ́tà. Yawma dhanikum lọ́jọ́ tí nǹkan bá fẹ́ le bóyá òtútù ní mú àbí nǹkan kan ṣẹlẹ̀. Ọlọ́run tún ń ṣàlàyé ẹ̀ pé èmi Ọlọ́run ja'ala lakum min buyutikum sakana. Mo ṣe bùgbé fún yín ẹ lè múgi ẹ fi kọ́lé ẹ mú pòròpórò ẹ fi kọ́lé ẹ tún mú mo tún bá yín ṣe ìmọ̀ tẹ́ fi kọ́lé. Gbogbo tẹ́ fẹ́ kọ́ èmi mo ṣe fún yín. Wa ja'ala lakum min juludil an'ami mo tún wá ṣe fún yín látara awọ ara ẹran buyutan èyí tẹ́ tún máa wọ̀. Tastakhifunaha tẹ́ máa fi gbọ́n ọyẹ́ dànù. Yawma dhanikum lọ́jọ́ tó tútù bá pọ̀. Wa yawma iqamatikum àti lọ́jọ́ tẹ́ ẹ bá fẹ́ ọjọ́ dúró yìí níjọ́ ẹ bá ń lọ tẹ́ ẹ bá ń bọ̀ tẹ́ ẹ bá rí gbá ẹ tún fi yẹn bora. Wa min aswafiha nínú àwọn òwú ara ẹran nì wa ubariha wa ash'ariha àtàwọn ẹrun ara ẹ̀ èmi Ọlọ́run tún fún yín ní asasan. Ẹ tún níyẹn náà ẹ tún ní tẹ́ mẹ́ fi ṣe mi ò fẹ́ pẹ́ mbẹ̀ yẹn pọ̀ torí pé mi ò fẹ́ gbàsìkò. Ọlọ́run ń sọ àwọn ẹ̀dẹ̀rẹ̀ ó ń sọ àwọn ẹ̀dẹ̀ra Ọlọ́run tó ṣe fún ènìyàn pé wa min aswafa òwú ẹran yìí wa awbariha wa ash'ariha ìwọ náà lọ kanú al-Qur'an asasan mo tún ṣe ní wa mata'an ilahin tẹ́ fi máa jẹ gbádùn títí dáwọn àsìkò kan. Ìntọ́lọ́wọ́n bá ń sọ rẹ̀ o. So ìyẹn fi hàn pé tó wá tẹ̀síwájú ó ní wallahu ja'ala lakum mimman khalaqa dhilala wa ja'ala lakum minal jibali aknana wa ja'ala lakum sarabila taqikumul harra wa sarabila taqikum ba'sakum kadhalika yutimmu ni'matahu alaykum la'allakum tuslimun. Ìntàfà àti ẹ̀ ń sọ yẹn kò tí ẹ ní í ṣe pẹ̀lú àyà yìí rárá. Bí èèyàn bá fẹ́ mọ̀ ìwọ náà lọ gbé Yorùbá Qur'an èyí tí wọ́n tú. Ó rí àyà yìí ni wọ́n ń kà fún arákùnrin kan nígbà tí wọ́n ń kà fún gẹ́gẹ́ bí àfọwà Mujahidu ṣe gbà wá. Ó ní anna sababa nusul hadhihi al-aya al-karima in tó fà á táyà yìí fi sọ̀kalẹ̀ náà ni pé anna arabiyyan ata an-nabi wọ́n lọ́mọ lárúbáwá kan wá bá an-nabi fasa'alahu ó wá béèrè lọ́dọ̀ an-nabi faqara alayhi rasulullah sallallahu alayhi wa Ọlọ́run wá ka an-nabi wá ka àyà yìí fún pé wallahu ja'ala lakum min buyutikum sakana. Ọlọ́run ọba ló ṣe bùgbé fún yín nínú ilé yín. Qala al-a'rabi naam ó ní bẹ́ẹ̀ ni wa ja'ala lakum min juludil an'ami buyutan ó tún mú nínú àwọn awọ ẹran yẹn èyí tẹ́ máa lò tẹ́ máa fi kọ́lé. Al-Arabi tún ní naam Ànábì tún ní kadhalika yutimmu ni'matahu alaykum la'allakum tuslimun. Ọlọ́run ọba mọ̀ọ́mọ̀ ó parí ìdẹ̀ra yìí fún yín nítorí kíni tuslimun kẹ́ lè gbádùn kẹ́ lè sọwọ́lẹ̀ fọ́lọ́n tó ní lọ́lọ́n ṣe bẹ́ẹ̀. Áyà yẹn ló wá bí alladhina ya'rifuna ni'matallah àwọn tí wọ́n dá ìdẹ̀ra Ọlọ́run mọ̀ tó báyìí pé Ọlọ́run ṣoore fáwọn tó inú ayé. In fact nǹkan ti ṣe àwa mùsùlùmí o wallahi nǹkan ti ṣe wá o. Mò ń fẹ́ kájọ tọwọ́ bọ̀ áyà yìí ìntàfà àti ẹ̀ ń sọ kò tiẹ̀ ní í ṣe pẹ̀lú nǹkan kẹ́ nínú tí wọ́n kà ilẹ̀ rárá. So torí gbà tọ́lọ́ ní wallahu ja'ala lakum min buyuti Ọlọ́run ń sọ àwọn oore tó ṣe fún wa ó ń sọ àwọn oore tó ṣe fún wa kí wá ló lè mẹ́nìkan tí ó lóun fẹ́ ya káfìrí kí ló lè mú ẹnìkan tí ó lóun fẹ́ ya káfìrí torí pé ìdẹ̀ra Ọlọ́run ọba ti pọ̀ ló yẹ pé nínú áyà kan ó ní alam tara ila alladhina baddalu ni'matallahi kufra. Ìyẹn tẹ́ bá ka súrátù kí lórúkọ súrà yìí tẹ́ bá ka ibi Ọlọ́run bá ti ń jẹ́ kí n wáyà alam tara
ila alladhina baddalu ni'matallahi kufra wa ahallu qawmahum daral bawar. Ọlọ́run ní abẹ́ẹ̀rí ni àwọn tí wọ́n yí ìdẹ̀ra Ọlọ́run tí wọ́n ṣàìmọ̀ wọ́n yí padà wọ́n wá fi ṣe kèfèrí, ìyẹn ni pé wọ́n mú ìdẹ̀ra Ọlọ́run wọn pátì wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kọtọ Ọlọ́run. So áyà yìí kò kọ́kọ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ń táfà ń sọ. Ọlọ́run ń sọ àwọn ìdẹ̀ra tó ṣe nù ìgbésí ayé àwọn ẹ̀dá ènìyàn. Ó wá bá ọ̀rọ̀ yẹn débi wípé ó bá débẹ̀ bí ó wá ní fa'in tawallaw táwọn èèyàn bá wá láwọn ò ní gbà fa innama alayka al-balagul mubin, ìwọ ànábì ni kò ṣáà jíṣẹ́ fún wọn. Torí pé kí ni ya'rifuna ni'matallah, wọ́n ti mọ̀ pé Ọlọ́run ṣoore fún àwọn náà, wọ́n ti mọ̀ gbogbo ìdẹ̀ra t'Ọlọ́run ṣe, thumma yunkirunaha, wọ́n tún wá tako orí Ọlọ́run, wa aktharuhumul kafiruna, ọ̀pọ̀lọpọ̀ wọn kọtọ Ọlọ́run lẹ̀, wọ́n sin Ọlọ́run pẹ̀lú rẹ̀ yìí. Ìtumọ̀ àyà yìí nìyẹn o, kìí ṣe ẹni tó róre lára ẹnìkan tí ò jẹ́wọ́ oore o. Ìlọ́mbẹ́rẹ́ lèyíhun tí àfà ń lò yẹn òkè kò tí ẹ lọ rárá. Ẹ jẹ́ kájọ lọ ka in tó wà nínú àyà yẹn. Tẹ́ bá dẹ̀ tún padà sẹ́yìn ó rí pé Ọlọ́run bá ti tún sọ tó bá lọ ka àyà 72 ó ní wallahu ja'ala lakum min anfusikum azwaja. Ó bẹ̀rẹ̀ sí ní sọ pé máa gbọ́, ó ní wallahu khalaqakum, Ọlọ́run lọ́ba tó dá yín, thumma yatawaffakum, òun ni ó tún padà gbẹ̀mí yín, wa minkum man yuradu ó bá lọ bẹ̀, ó ní wallahu faddala ba'dakum ala ba'din fi rizqi, Ọlọ́run tún dá àwọn kan lọ́lá jà àwọn kan lọ ń bi jíjẹ àti mímu, ó ní wallahu ja'ala lakum min anfusikum azwaja, ó tún dá aya fún yín nínú ara yín, ó fún yín lọ́mọ, ó fún yín lọ́mọ ọmọ, ó fún yín ní tẹ́ẹ̀mẹ́ jẹ, ó ní afabil batili yu'minun, ṣe irọ́ lẹ́wàá gbàgbọ́ ni, wa bi ni'matillahi hum yakfurun, ṣe ìdẹ̀ra Ọlọ́run lẹ́wàá kọ́ọ̀lẹ̀. Súra kan yẹn náà ni o, àwa mùsùlùmí ní kàntí ń bọ̀ lókè àyà, torí pé Ọlọ́run bá ń bá wa èèyàn wí pé gbọ́dọ̀ ṣàìmoore sóhun, àìmoore ni kéèyàn lóhun ò ní sí lọ́hun. So kọ́lọ̀n kó ṣíjú àánú wọ̀ wá kó ràn wá lọ́wọ́, so adẹ̀bẹ̀ lọ́hun kọ́lọ̀n kó ṣe dáadáa fún wa. So torí pé àyà tí wọ́n ń tú yìí wallahi lásìkò yìí kò dá, kò dá kí wọ́n máa tú nǹkan báyìí lásìkò tí nǹkan ń dàrú, táwọn kèfèrí ń takú Islam, tí wọ́n ń fẹnu bà Al-Qur'ani jẹ́, tí wọ́n ń bà Islam jẹ́, tí wọ́n ń yẹpẹrẹ àwọn àfáà, kéèyàn wá máa tú irú nǹkan báyìí lásìkò yìí, kì í ṣètúmọ̀ rẹ̀ o, kọ́lọ̀n kó ṣàánú wa o, kó ṣàánú wa o. So kọ́lọ̀n kó ṣàánú fún wa, kò tiẹ̀ lọ bí tí ń wò ó mọ́, mi ò fẹ́ pẹ́, kọ́lọ̀n kó ṣe dáadáa fún wa. Tá a bá káyà yìí dáadáa, ó rí gbígbọ́ lọ ní wallahu ja'ala lakum nínú àyà 72, ó ní wallahu ja'ala lakum min anfusikum azwaja, Ọlọ́run ọba ló dá fún yín nínú ara yín àwọn tẹ́ẹ̀tù mọ́ mú ṣaya, ó ní wa ja'ala lakum min azwajikum banina wa afadatan, lára àwọn ìyàwó yín yẹn náà ló tún fún yín lọ́mọ, làwọn ọmọ náà tún wá dẹni tí ń bí ọmọ wa razaqakum minat tayyibati, ó wá ń fún yín láwọn nǹkan tó dáa ó ń fún yín jẹ. Ó ní Ọlọ́run wá ní afabil batili yu'minun, ṣáwọn òṣàlẹ̀ wà gbàgbọ́ ni, àwọn tí òróore kankan ṣe fún yín, wa bi ni'matillahi hum yakfurun, ṣé ó gbọ́ ìdẹ̀ra tẹ́ Ọlọ́run bá ṣe fún yín, ṣé ẹ wàá kọ̀ yẹn lẹ̀, ṣe àwọn òṣà ẹ wá máa gbọ́ Ọlọ́run ní wa ya'buduna min dunillah, wọ́n wá lọ ń sìn nǹkan ẹ̀mí lẹ́yìn Ọlọ́run. Aburú làfà yìí ṣe o, wallahi alazim, aburú tó ní agbára làfà yìí ṣe fún Ìsìlámù, aburú tó ní agbára là ń forúkọ Súfì ṣe fẹ́ sí yìí o. Kọ́lọ̀ mọ́ sọ nǹkan mi ká máa tú nǹkan mi, torí pé a fẹ́ gba yìí, a fẹ́ gbọ́lá, a fẹ́ sọ̀rọ̀ fẹ́nu. Kéèyàn máa sọ wípé Ọlọ́run ò pé kèfèrí ẹni tó ń bọ gíbọ̀pẹ̀, Ọlọ́run ò pé ń kèfèrí, Ọlọ́run ò pé ẹni tó ń bọta, Ọlọ́run ò pé ń kèfèrí, kódà ẹni tí ń bọ̀ ṣú, Ọlọ́run ò pé ń kèfèrí, ẹni tó rí lára èèyàn, ṣórí tára èèyàn lọ́lọ́run bá ń sọ ń bì. Àfọ́ ẹ̀yún ẹ̀ tún gbọ́, ẹ lọ ka Súratu Nahl yẹn láti àyà 72, ó ní wallahu ja'ala lakum min anfusikum azwaja, Ọlọ́run ọba dá yín láti inú ara yín, ó tún dá àwọn abo, ó dákọ. Wa ja'ala lakum min azwajikum banina, ó tún wá fún yín lára àwọn ìyàwó yẹn, ẹ̀yin náà dọlọ́mọ láyé. Wa afadatan, ẹ tara bẹ́ẹ̀ ẹ tún wá dọlọ́mọ ọmọ. Wa razaqakum minat tayyibati, ó tún wá ń ṣe jẹ ẹ̀mú fún yín
láwọn nǹkan tó dáa afabil batili yu'minun ṣe àwọn nǹkan rọ́ bí òòṣà ère lẹ́wàá máa gbàgbọ́ omi lẹ́ẹ̀mọ́ bọ́ wa bi ni'matillahi yakfurun ẹ wàá máa kọ orí ọlọ́run tó ṣe yìí ẹ ṣàìmọ́rí ẹ kọ́ lẹ̀ ọlọ́run wá ní wa ya'buduna min dunillah wọ́n wá ń sìn nǹkan mi wọ́n ń sìn nǹkan mi lẹ́yìn ọlọ́run ma la yamliku lahum rizqa ní tí ò lè fún wọn ní jíjẹ mímu mina samawati wal ardi nínú sánmà àti ilẹ̀ yìí shay'an kò lè fún wọn ní nǹkan kan wala yastati'un láwọn nǹkan tí ò ní agbára ọlọ́ni fala tadribu lillahi al-amthala ẹ má fi kìíní kan jọ ọlọ́run ẹ má fi nǹkan kan ẹ má fi wé ọlọ́run fala tadribu lillahi al-amthala ẹ má fi wọ́n jọ ọlọ́run kí a máa fi òòṣà kó máa fi kẹgbẹ́ ọlọ́run kó máa fi ọ̀ṣun kẹgbẹ́ ọlọ́run ó ní inna Allaha ya'lamu wa antum la ta'lamun ọba yíyẹn ó mọ̀ ẹ mọ̀ ọlọ́run tó wá ní wà daraba Allahu masalan abdan mamlukan la yaqdiru ala shay'in ọlọ́run tó wá mú àpèjúwe wá ẹ̀dá kan ń bẹ mamlukan ẹrú ni kò ní gá kò ní gò la yaqdiru ala shay'in kò lápá kò lẹ́sẹ̀ kò lápá tí ó fi ṣiṣẹ́ kò lẹ́sẹ̀ tí ó fi ṣiṣẹ́ ọlọ́ni wa man razaqnahu tálẹ́ni tí ó mọ̀ ṣe jíjẹ mímu rẹ̀ minna látọ̀dọ̀ àwọn ọlọ́run rí síkọ́ ṣe má wà lá ń ṣe ó rárọ tó ń jẹ́ mílíọ̀níà tó àwọn ẹlẹ́sẹ̀ méjì ń ṣerú sí arọ ọlọ́run tún fẹ́ ká mọ òun dé bẹ́ẹ̀ ó ní fàwúwà yunfiqu min usirran wa jara tó dẹ̀ náwó ní kọ̀rọ̀ àti ní gbangba wà láálí kò lápá kò lẹ́sẹ̀ ó sì ń pe àwọn tí wọ́n lápá ó ń pè wọ́n ránṣẹ́ ọlọ́run ní ó lélẹ̀ yìí ó ní bẹ́lẹ̀ aliyestewuna ṣé wàá máa fa àwọn ẹ máa fi wọ́n jọra wọn ni ọba tó lè ṣerú ẹ̀ alhamdulillah bal aktharuhum ọlọ́run ní mo tún dúpẹ́ fúnra mi ó ṣe ní láàánú pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn aláìmọ̀kan ni wọ́n ó tún wá mú àpèjúwe mi wá ó ní rajulaini ní àwọn èèyàn méjì ahaduhuma abukamu ìkan bẹ́nu abukamu ni kò lè sọ̀rọ̀ la yakidiru ala shay'in kò ní agbára láti ṣe nǹkan kan wa huwa kallun ala maulahu ọba rẹ̀ ló farati aina ma yuwajjihu la yati bi khairin gbogbo ibi tó bá dájú kan kò lè rí oore kan mú wá ìyẹn ọlọ́run ọba yín àwọn ọlọ́run yín kallun ala maulahu aina ma yuwajjihu la yati bi khairin gbogbo ibi tó bá dájú ẹ̀kọ́ kò lè mú nǹkan kan wá aliyastawi wa man ya'muru bil adli ẹni tí ò lè sọ̀rọ̀ ẹ wá máa fi wí ọlọ́run tí ń sọ̀rọ̀ ẹni tí ò lè ṣe déédé ẹ máa fi wí ọlọ́run tó yẹ pé ya'muru bil adli ẹ máa fi wọ́n wéra wọn wa huwa ala sirati mustaqim ẹni yẹn gan ló wà lójú ọ̀nà o èèyàn méjì àdúhùmọ́ àbùkámù la yakidiru ala shay'in wa huwa kallun ala maulahu ẹni tó fara ti ọlọ́run ọbẹ̀ pẹ̀lú tòkèyé ọlọ́run ti parí gbogbo nǹkan nítorí pé ọlọ́run ọba ló nímọ̀ ó wá ṣẹ̀ṣẹ̀ wá bọ́ síbi pé akhrajakum min butuni ummahatikum ọlọ́run ló mú yín jáde nínú okùn ìyá yín la ta'lamuna shay'an mọ̀ nǹkan kan jọ náà ja'ala lakumus sam'a ẹ wá dẹni tí ń gbọ́rọ̀ ẹdẹni tí ń ríran ẹni làákàyè nítorí kẹ́lẹ̀ mọ́ dúpẹ́ fẹ́mi ọlọ́run kí lọ pẹ́ yẹn kẹ́lẹ̀ sìn mí èèyàn máa ń fi ẹ̀sìn yìí dúpẹ́ fọ́ba tó ní ni ó wá mú àpòjúwe ẹyẹ wá ó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ pé wallahu ja'ala lakum min buyutikum sakana ọba yín mà ló ṣe fún yín nínú àwọn abùgbé yín tó fún yín nílé tẹ́ ẹ máa gbé nínú àwọn àwọ̀ ara ẹran tó fún yín láwọn tẹ́ ẹ máa lò ẹláyìí tẹ́ ń lò nígbà òtútù ẹlẹ́yìí tẹ́ ń lò láti fi dáàbò bora yín ọlọ́run dẹ̀ ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ parí gbogbo òdẹ̀ra yẹn ó parí ẹ̀ lé yín lórí ọlọ́run wá ń kà á lọ bẹ́ẹ̀ ó ń kà á lọ bẹ́ẹ̀ ọlọ́run kà á lọ bẹ́ẹ̀ ọlọ́run wá ní ìrẹ́ ànábì o fa in tawallaw ó ní wallahu ja'ala lakum mimman khalaqa dilala wa ja'ala lakum minal jibali akinana ó dá òkè fún yín ó dẹ̀ sarabilu takikumul harra wa sarabi ó èyí tẹ́ máa fi dáàbò bora yín lásìkò ẹ̀rùn tẹ́ máa fi dáàbò bora yín lásìkò tó gún bá dé gbogbo ẹ̀ lọ́lọ́run dá ó ní kadhalika yutimmu ni'matahu alaykum ọlọ́run parí ìdẹ̀ra yìí la'allakum tashkurun kẹ́lẹ̀ máa dúpẹ́ kẹ́sìn ni ó wá ní fa in tawallaw tán bá láwọn òní gbá tọ́lọ́run àwọn òní sí eré ànábì fa innama alaykal balagul mubin tí ẹni kó o jíṣẹ́ fún wọn
torí pé kí ni o ya'rifuna ni'matallah wọ́n ti dá ìdẹ̀ra Ọlọ́run mọ̀ wọ́n mọ̀ pé Ọlọ́run ṣoore fáwọn nínú ayé àwọn thumma yunkirunaha wọ́n wá takore Ọlọ́run wa aktharuhumul kafirun ló sọ ọ̀pọ̀lọpọ̀ wọn di káfìrí àwọn kèfèrí abọ́gibọ̀pẹ̀ gan Ọlọ́run wí ń bí àfáàdẹ̀ ń sọ pé kì í ṣe àwọn abọ́gibọ̀pẹ̀ Ọlọ́run ní wa yawma nab'athu min kulli ummatin shahidan ọjọ́ táwà gbé gbogbo àwọn ìjọ kankan dìde táà gbà ṣojú wọn dìde thumma la yu'dhanu lilladhina kafaru lọ́jọ́ náà a ní gba àwọn olùkọ́tọ́ Ọlọ́run láàyè la yu'dhanu lilladhina kafaru kò ní sáàyè fáwọn olùkọ́tọ́ Ọlọ́run wala hum yusta'tabun so Ọlọ́run kó síjú àánú wa kó ràn wá lọ́wọ́ so Ọlọ́run kó ṣàánú fún wa o kó ràn wá lọ́wọ́ o àbí káwa àfà ká ṣọ́ra o ká má bayé jẹ́ o nítorí kọ́run lè bá dá fún wa o áyàtọ̀ Ọlọ́run ń sọ ń bì àwọn kèfèrí gangan Ọlọ́run ń bá wí pé ládùúrú oore tí mo ṣe fún wọn wọ́n padà tún wá ṣàìmóore o yẹn Ọlọ́run fi alladhina ya'rifuna ni'matallah áyà yẹn nìkan làfà kan. ẹ̀jẹ̀ àjọsọ irọ́ òmàpọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ má lọ sódòdó ohun tó gbé wa wá tàbí débi ohun tó gbé wa wá tèwé tàgbà.